Ìfọ́síwájú àṣẹ Tina ṣàṣẹ tẹ́lẹ̀ ṣiṣẹ́ owó olú àti Dr. Káàdìrì Hamzat ọ̀yá ẹ máa fún olóyè ẹ máa sọ wípé ẹni ìfẹ́ fèrè àti ìfẹ̀fọ́ ìwádìí wọ́n kà lẹ́nu kò káyé ọ̀yá ìgbàlẹ̀ wá ń fẹ́ ìgbàlẹ̀ wá ìgbàlẹ̀ wá. Aṣíwájú jọ̀mọ́ ni tẹ̀, gbogbo ayé ló fi gbọ́. Yàrá yìí, àkàbí jọ̀mọ́ ni tẹ̀, gbogbo ayé ló fi gbọ́. Òdìbò tọ́ba ìyá tó sọ̀rọ̀, òdìbò tọ́ba ìṣe. Náà, aṣíwájú jọ̀mọ́ ni tẹ̀. Bóyá bó o bá fẹ́ síwájú, bóyá olóyè kan, olóyè kan, olóyè kan, olóyè kan, olóyè kan.
Jésù. Ẹ̀jọ̀ ọ̀tọ̀wọ́lẹ̀ pàṣẹ àláìka gbogbo everybody náà ní kó dúró. Pasuma Alhaji Malaika and Alhaji Atawele Islamic singers wọ́n ní ká dúró síbi ẹ̀jọ̀.
ìjọba wọn yàrá ìyànà ọba tó ń kọ́ lọ́sàn-án your mandate nature roll out your mandate nature aṣíwájú your mandate nature oníbàbà your mandate nature your mandate nature brother your mandate nature táwọn bá gbọ́ wọn lórí táwọn aṣọ́ṣe yìí ọ̀gbẹ́ àjọ ó yá ọgbẹ́ aṣọ́ṣe 2023 táwọn ìpàdé ènìyàn rẹ̀. báyìí lọ́jọ́ ìsinmi bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ nìyẹn ẹ má lọ sí ilé àwọn ọlọ́ọ̀dẹ́ ọgbẹ́ up Lagos State up Lagos State Lagos State APC APC APC. adúpẹ́ lọ́wọ́ gbogbo wa àwọn tàwa ń bí pàápàá jùlọ àwọn ọba wa àtàwọn òṣèré wa adúpẹ́ pàápàá jùlọ ẹ̀yẹ wọn gbẹ́ wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúrótì ìtàdúrótì yẹn ti tó àti sọ pé wọ́n kọ́kọ́ níbọ̀ nípa voters card ẹ̀ kẹfì dìbò fún ẹgbẹ́ wa ẹgbẹ́ APC ẹgbẹ́ wo ló máa ṣe ọmọ pákàndá ẹgbẹ́ wo ló máa ṣe ibo ló máa tẹ̀ka sí aṣáájú lóye ṣe ẹjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ká fi ìbò gbé bàbá wa aṣáájú àti gọ́fúnà wa àti gbogbo àwọn kándídéètì tó jáde lẹ́gbẹ́ APC ẹ jẹ́ ká fi ìbò gbé wọn wọlé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú fọmọ ènìyàn ṣe ẹ kú àtàárọ̀ àtàwọn ọmọ skul gbogbo wọn the greatest lesson the greatest gbèsè. mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn MC wa tó wá àwọn bákàndá tó wá adúpẹ́ lọ́wọ́ wọn àjùmọ̀ṣe wa ò ní bàjẹ́ o àjọ pẹ́ fúnra wa máa ṣe rí àmàṣe wúra wa àní tẹ́ lọ́wọ́ ara wa o ìjọba ìlú Èkó yìí àjùmọ̀ṣe ni thank you very much thank you. Ibo olówó dàbò